wà màmá wa Kehinde Osoba tí gbogbo ayé pátá ń pè ní Eritosin. Màmá aládùúrà náà ní gbogbo ayé fi mọ̀ yín, ẹ bá fàdúrà wọlé. Lágbára ti Ọlọ́run bàbá àti ọmọ ti ẹ̀mí mímọ́ pẹ̀lú àṣẹ Mósìsì Orímọládé ọmọ tó ọlà ṣe, ọ̀tá ò ní rí ẹgbẹ́ ṣe, ogun ìdílé ò ní borí ẹ mọ́lẹ̀, ó ní kú sídìí mo ṣe wàá dẹ̀ rí àánú gbà. God bless you. Àmín. Màmá ohun tó gbayé tó gbàdúrà sìn kọ́lọ́n sọ wá ń bẹ̀ ni òun náà ni kí ọmọbìnrin kó tó lọlé ọkọ kó má rẹ́ni pé 30 years 35 years ó ti wá pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì nísìn. I'm 43 years old, I need a man. Kí ni ó pọ̀ káàkiri, kí ló ń fa ilé, kí lọ́nà àbáyọ? Ohun tó ń fà pọ̀, ọ̀nà àbáyọ dẹ̀ wà, ṣùgbọ́n ká tó lọ sórí ọ̀nà àbáyọ, ẹ jọ̀ọ́ mo kọ́kọ́ fẹ́ yà lọ́dọ̀ àwọn aláṣọ funfun náà. Nípa àwọn kérúbù. Bẹ́ẹ̀ ni. Àbá ti ṣẹlẹ̀ náà. Àti Celestial. Gbogbo wa náà la láṣọ funfun. Bẹ́ẹ̀ ni. Ayọ̀ wa ò ní bàjẹ́, òpó Kristi ò dẹ̀ ní ṣẹ́ mọ́ wa lọ́wọ́. Some of this white garment church wọ́n rí ń pé àwọn kan rí ń pé Mama Eritosin Kehinde Osoba, she is fetish. I am not fetish. I want us to listen good. Mo fẹ́ ká tẹ́tí ká gbọ́ dáadáa. Àìmọye ìṣòro ni wọ́n ń gbé wá bá wa o. Tá a bá ṣètò fáwọn ọmọ tẹ́ ń rí yẹn, lẹ́yìn Jerimoyama wọ́n lọlé àfa, wọ́n lọlé babaláwo. Lẹ́yìn t'Olúwa nílẹ̀ àti ẹ̀kún ẹ̀ gbórí sókè tá nǹkan chọ́ọ̀chì, tí a bá tẹ́kì àwọn gbogbo wọn pátápátá ni wọ́n ń da dúdú pọ̀ mọ́ funfun fún wa nínú church. Ẹ má jẹ́ kí n tọ̀ yín. Ṣùgbọ́n bí wọ́n ṣe wà ní abẹ́ Ọlọ́run Mósìsì Orímọládé tó ọlà ṣe, tí wọ́n wà ní abẹ́ Bíléwù Ọ̀ṣọ́fà, tá à ń gbàdúrà fún wọn, tá à ń ṣe ìyàsí mímọ́ fún wọn, tá à ń ṣe ìṣẹ́gun fún wọn, tá à ń ṣe arọ́bí fún wọn, tá à ń ṣe nǹkan àánú fún wọn, ọ̀nà wọn á máa la. Ètò nìyẹn, ètò lórúkọ méjì, ètò lètò ń jẹ́. A ní bàbá ètò náà. Bẹ́ẹ̀ aláṣọ fún náà dẹ̀ ni wọ́n. Yes, ètò is ètò. Àníkọ́ lọ mérí eku, àdẹ̀níkọ́ lọ mórí ológbò, àníkọ́ lọ mórí aláǹgbá. Let's stop deceiving ourselves. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Gbogbo àwọn ọmọ tá a rí tó ń gbọ̀n bíi pẹ́pẹ́yẹ nínú chọ́ọ̀chì yẹn, tí mi inú wọn á fẹ́ fọhùn tí ò ní lè fọhùn. Gbogbo wọn pátápátá ló ń joyè tójúbọlé mọ bí ọbẹ̀ gbẹ́dùn, tó ń bọ̀rọ̀ àjò wọn kiri tí wọ́n ní problem. Ọmọ 34-40 years nínú church kò ì lọ́kọ, kò ì ládé lórí. Alàgbà, ìyá wòlíì, ìyá yáàdì, olùṣọ́, kí là ń wò? Ayé ò gbọdọ̀ bèrè pọ́lọ́run wàdà. Kí ni ohun tá à ń wò? Ẹ jẹ́ amúkárò òjò àdúrà tọ́rọ̀ ẹ̀ bá gba wíwẹ̀ ẹ jẹ́ ajẹ́ kó wẹ̀. Please ẹ jọ̀ọ́, gbogbo wa là ń wẹ̀ tá à ń ṣètò ara wa. Tí ọ̀rọ̀ ẹ̀ bá gbé ètò, ẹ jẹ́ àṣẹ fún. Tó bá jẹ́ omi àgbọn, omi òrì, omi òjò, omi òkun. Nínú omi òkun yẹn lómi àgbọn yẹn máa wà. Òun la máa gbé sí abẹ́ ìrì, tá máa da lọ́fíńdà sí. Tó bá jẹ́ òun ló máa fi wẹ̀ fún ọjọ́ 7, tá máa ka sáàmù sí. Let's do it. Tí a kò bá ṣe é fún wọn, wọ́n kò church Sunday, wọ́n á pe àfáà wọn pé àfáà ṣe wà níléeṣẹ́ ti dé, ẹ ti kò ní kíní wọn tó máa ń ṣe lọ́hùn. Àsàlátù. Ẹ ti kò lásàlátù. Wọ́n lọ bá àfáà ni. Ọlọ́run gbélé wa lọ́wọ́ gidi gan. Ẹ lè jẹ́ ká lò dáadáa. Ọmọ aláṣẹ ni wá. Bàbá mi pín àṣẹ káàkiri gidi gan ni. Ó dẹ̀ ti fàṣẹ fún wa. Ẹ jẹ́ àlò lórí wọn. Alọ́mọ 50 years nínú aláṣọ white tí ò lọ́kọ lórí. Kò lọ́kọ. Wọ́n ti mú lọ sí agijù. Àwa tọ́lọ́run pé ẹ fiṣẹ́ yìí sílẹ̀ fún wa. Kì í ṣe gbogbo ẹni tó bá ń fèdè fọ̀ ní wòlíì. Kì í ṣe gbogbo ẹni tó ń fèdè fọ̀ ní ìránṣẹ́ Ọlọ́run. Alóore wà, ẹ mú alóore wá dàpọ̀ mọ́ wòlíì. Òun ló fà tó jẹ́ pé ẹlòmíì 60 years kò ì bímọ. Ẹ fiṣẹ́ sílẹ̀ táwọn tọ́lọ́run fi rán ẹ jẹ́ kí wọ́n ṣe é. Nígbà tọmọ 40 years bá wà lọ́dà wa nínú church, tájá láṣọ funfun táyé ń pòpè wá, tó ń wùwà, tá ṣiṣẹ́ ìláṣetì tó ń lọlé aláàfáà tán ṣe láṣeyọrí. Ó lọlé babaláwo wọ́n ṣe láṣeyege. Ẹ wá ní kò ní mọ́ṣọ dúdú tán ní kó fi wẹ̀ ní 3 times in a day. Kò ní dìkan mọ́ wá church pé tóun bá ti close lọ́sàn-án kóun sáré wẹ̀ nínú compound kóun tó lọlé. Á dì mọ́ra.
ẹ má jẹ́ ń tàn yín, ẹ jẹ́ gbárùkù tì wọ́n. Èèyàn wà nínú church ń sọ ìdámẹ́wàá, the end of the day ayé ẹ̀ bàjẹ́ gbẹ̀yìn ni. Níbo ni ìdámẹ́wàá ń gbà? Kí là ń fi ìdámẹ́wàá ṣe? Ṣé kìí ṣe school fees àwọn ọmọ wa? Kì í dẹ̀ ń ṣe ìyàwó alàgbà bí ìyàwó olùṣọ́ ló ń lo best car tọmọ ọ̀dọ́ dẹ̀ wọ́n pa. Ẹlòmíì ò mọ̀ kọjá iṣẹ́ kó mú iye ọmọ ọ̀jọ́. Báyìí ọmọ ọ̀jọ́ bá da bí ò bá da kò ní mọ̀, á dẹ̀ máa lọ church yẹn, á dẹ̀ máa lé ìdámẹ́wàá nítorí ó ti mú iye. Ẹ ju iye wọn lọ́rùn sílẹ̀, ẹ jẹ́ kí iye wọn ṣí ibi táyé wọn bá ta kókó sí. Ẹ jẹ́ á bá wọn rìn ká bá wọn ṣe. Ẹ jẹ́ ká ké pe Ọlọ́run. Wọ́n sòrí mọ́ládé tó ọ̀là ṣe, Àjàyí Akíntóbi, Captain Abiodun Emmanuel, Ọlọ́run Ayọ̀ Babalọ́lá, gbogbo wọn báyìí Ọlọ́run kan náà là ń sìn. Ẹ jẹ́ á ké pè wọ́n lórí gbogbo wọn. Náà lẹ ti gbọ́ látẹnu màmá wa màmá Kehinde Osoba tí gbogbo ayé ń pè ní Eritosin. Tí ẹni tó bá wá ọ̀rọ̀ à ń wọ́kọ̀ àwọn ọ̀yà yìí, ṣé ọ̀nà àbáyọ wà? Ọ̀nà àbáyọ wà? Ọ̀nà àbáyọ káwọn tó ń wà wà lórí lórí yẹn kan fọkàn balẹ̀. àwọn kan wà tá a dẹ̀ ti kọ àkọọ́lẹ̀ wọn pé tí ayé ò fi parẹ́ ò ní ládé lórí. Ẹ jẹ́ káwọn yẹn náà mọ̀ kó má bàa waste owó. Àwọn kan wà tó yẹ pé àyẹ̀mọ́ wọn kò ládé lórí. Ọwọ́ Ọlọ́run ló wà ló ti wá yẹn, ṣe páyé ń ṣe èèyàn. Ṣáájú àdúrà lè yí padà àbí àwẹ̀? Kò sí nǹkan tí àdúrà tí ò lè ṣe. Kò sí nǹkan tí àdúrà tí ó ṣe tì. Kò sí ohun tí àwẹ̀ tí ò lè ṣe. Ṣùgbọ́n àkọsílẹ̀ ò ní tà sí. Àkọọ́lẹ̀ máa wà lórí àkọọ́lẹ̀. Lóòótọ́ Ọlọ́run tó ṣe pẹ́ńsù ló ṣèlérí sáà bá ní a máa ní bẹ́ẹ̀ ni kó dẹ̀ tún yá kó ní bẹ́ẹ̀ kọ́. Àwọn náà la máa dìde àdúrà fún. Tọ́lọ́run tó bá wọn Ọlọ́run nínú ọlá ńlẹ̀ ó máa yí i padà. Tí ò bá yí i padà, iye ò ní pé ká kó ilé aláwo, ká bọ́ sílé aláàfáà, ká bọ́ sílé àáfáà, ká lọ torí nǹkan kan. Àìmọye àwọn tó ti torí adé orí ṣáwó, àwọn tó ti torí ọmọ ṣáwó. Àbí fàrí ló dé ń fa ni èmi mo fáìn tó báyìí mo dá tó báyìí mi ò ní fẹ́ mẹkáníìkì mi ò ní fẹ́ kápẹ́ńtà. Ìgbéraga ń fà á pẹ̀lú obìnrin mi. Ìmí ò ń ṣọwọ́ ayé, ìmí ò ń ṣàkọọ́lẹ̀. Níbi tí obìnrin mi ti wà selective pé ìwọ sí èmi, ibẹ̀ ló lélẹ̀ sí tó dálé moṣú sí. Gírádùtì ni mi ò ní fẹ́ kápẹ́ńtà. Bẹ́ẹ̀ ni, ibẹ̀ lóbìnrin mi lélẹ̀ sí tó dálé moṣú sí. Obìnrin mi àbíkú ẹ̀ ti so lóògùn àwọn wòlíì ìdèké níbi tó ti ń select kiri. Èmi á fẹ́ ìwọ́kẹ̀ ìwọ ọmọ akọrin ọmọ kékeré kan. O ga o pupa. Yes. O yọkùn bí alóore. Ẹ jẹ́ ká ṣe fáàrí níwọ̀nba o. Àwa obìnrin Ọlọ́run ló lẹ́wà o. Ẹ má gbàgbé pé ẹwà yìí ń bọ̀ àdí erùpẹ̀ torí erùpẹ̀ ni ó sì padà bọ̀ àdí erùpẹ̀ lọ́jọ́ kan. Ká ṣe fáàrí níwọ̀nba kí n tá a fẹ́ kó lè tó wa lọ́wọ́. Ìmọ̀ràn àtàrí lọ́dọ̀ màmá wọn ní ká ṣe fáàrí wọn bá kó n tá a fẹ́ kó lè tó wa lọ́wọ́. Màmá àwọn tó bá fẹ́ pè yín ìtúsílẹ̀ ìtọ́sọ́nà ìdánilẹ́kọ̀ọ́ nọ́mbà náà lè pè sí. Ẹ WhatsApp mi ni ẹ voice note. And again that reminds me, mo bẹ̀ yín nítorí Ọlọ́run ọba, mo tún fi ànábì Muhammad sallallahu alaihi wasallam mo fi bẹ̀ yín. Ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ máa ń pè, ẹ̀yin tí ìṣòro ò tó ìṣòro fún, ẹ tí ìṣòro bá tó ìṣòro fún ẹjọ́ mi kì í ṣe Ọlọ́run bọ̀ kó má pè mí. Ẹ máa pè mí hello. Àbọ̀ tó fẹ́ máa gbé súnmọ́ wòlíì ni. I'm asking you, Osoba Eritosin, I just love you. No, this is no matter of loving matter. I love everyone. Mo love gbogbo ayé. It's not a loving matter now. Bó ṣe ń lọ ní ká tẹ̀lé, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Ẹ ṣe voice notes, màá listen sí, màá dẹ̀ reply yín. Má pè mí láti fi mí gba star níwájú àwọn ọ̀rẹ́ ẹ̀. Torí èèyàn kan pè mí láti ìlú òyìnbó. Ṣé Kehinde Osoba lòun bá sọ̀rọ̀ yẹn tó wà ń bẹ̀ tó ń sọ mí lórúkọ ni? Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi with due respect and honour. Kehinde báwo ni? You're a silly man. That man I'm referring to you in the US. You are very silly. Who you be? Kehinde báwo ni? A sọ̀rọ̀ lánàá náà. Bàtà sọ̀rọ̀ lánàá nǹkan. Ṣọ́ra ayé ẹ̀ ló gbé wá mẹ́rin. Ó là ń sọ̀rọ̀ lé lórí. Mi ń ṣo ní pálapàla. Ìṣòro yẹn ni ká focus. Don't call me on phone. Voice note me, I will reply you back. Gbogbo ala máa rí àánú gbàdẹ̀ máa rí ògo. Nọ́mbà wo ni ká voice note sí? 0802 338 6539 0802 338 6539. Ọ̀nà rẹ̀ ti gbọ́ látẹnu màmá Kehinde Osoba gbogbo àyín pé ẹni tó sìn ẹ má fi bedroom voice ẹ má fi bá àmà sọ̀rọ̀ ẹ má gbé ọ̀rọ̀ pé ìṣòro ayé yín ní kẹ́ gbé wá ẹ pé ní agbára Ọlọ́run bá a kápá ìṣòro yín ẹ ṣé ó dàbọ̀.